lẹ́yìn òjì mo kí gbogbo yín káàbọ̀ sí orí ìkànnì Orísun Light. Mo kí yín pé ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ ní gbogbo tẹ́lá tẹ́ láǹfààní láti máa wo ìkànnì Orísun Light. Àjíjẹ ara yóò máa jẹun, Ọlọ́run ní fẹ́ ṣẹ̀ṣẹ̀ gbogbo wa. Ojú tẹ̀ fún wa àti títẹ̀ fún wa kò sì ní fọ́nà ṣe ẹ ṣeun. Orísun Light TV #1 Islamic channel jẹ́ ìkànnì tí ó wà fún oríṣiríṣi wáàsí àti ọ̀rọ̀ ẹ̀sìn látọ̀dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà ńláńlá jàǹkàjàǹkà tí wọ́n mọ̀ máa ṣàlàyé ọ̀rọ̀ nípa ẹ̀sìn wa. Ní báyìí, ẹ bá mi subscribe sórí Orísun Light TV kí ẹ̀yin máa jẹ́ ọ̀pọ̀lọpọ̀ gbádùn àwọn fídíò táwọn fi síbẹ̀ lónìí ọ̀rọ̀. Ẹ bá mi like kí ẹ sì bá mi subscribe, ẹ bá mi share kí ẹ bá mi comment sórí àwọn fídíò ìṣẹ̀lẹ̀ ẹ̀ẹ́dẹ̀ẹ́dẹ̀ sí. ọ̀rọ̀ kan ń lọ ó lè yá kẹ́kọ̀ọ́ mbẹ́ mo fẹ́ fọ̀rọ̀ yẹn wọlé ni ọ̀rọ̀ mufti diya Sheikh Farouk Oníkíjìpá ọ̀rọ̀ yẹn ó fẹ́ jọ ọ̀rọ̀ tí mo fẹ́ bọ́ sí pé ó dàbí gbà pé àwọn àfáàlẹ̀ Yorùbá àwọn aṣíwájú ẹ̀sìn nílẹ̀ Yorùbá wọn ò mọ tọ́rọ̀ àwọn kan. Ọlọ́run bá ní kí Farouk Oníkíjìpá ẹ̀kọ́ kan tá a lè kọ́ lára bàbá yìí látara tí ń ṣẹlẹ̀ ní pé irú tí a ń fi ń bu kò fi bú àwọn tí ń bu ẹ ti gẹ́ nìṣẹ́ kó náà wọ́n kàn wá àwọn àléébù kan ẹ̀gbọ́n ní ilé ìfẹ́ ìjú tó ń ṣe náà ni pé ẹ má ṣe báyìí mọ́ ó ń ṣe wáàsí fún ṣùgbọ́n kẹ máa rí àwọn òpònú àwọn òṣìṣọ́pá kéwú ẹ̀dàpọ̀ kéwú wọn kọ́ níbi ẹ ti kọ́ ní kéwú ọmọ wọn máa promote abala ẹ̀tọ́ jẹ́ àléébù ìgbà yẹn náà jáde sórí social media wọ́n èrí yín pẹ̀lú tọ́pìkì gidi ní ìkólóhùn dífẹ́ndì bí ìkólóhùn náà lọ́rọ̀ kan tó náà fẹ́ sọ bí ìkólóhùn fẹ́ tó lè ṣe káádámà lù lórí ṣe tí ṣe káádámà lù lórí nígbà ayé wọn tẹ́ bá ṣe báyìí sáà ní bá kankan ìṣẹ́rò lá máa bá ẹ fi ẹni Ọlọ́run fi ṣe àdánwò ẹ dáadáa ọ̀rọ̀ ẹ má wulẹ̀ sọ̀rọ̀ tó bá ti sọ̀rọ̀ ẹ má bu ẹ má kún lọ ẹ pàtì ó ti sọ̀rọ̀ débi wípé ó ti yí wa ní ìsìn wípé kò ní ìdí èsì mọ́ bẹ́ẹ̀ nìkan bá tún wà tó bá tún promote ọ̀rọ̀ arákùnrin yìí lásìkò tá a wà yìí ọgọ́jù ẹni tí ń sọ̀rọ̀ lọ irú ẹni bẹ́ẹ̀ ọgọ́jù ọ bàjẹ́ ju ẹni tí ń sọ̀rọ̀ lọ ẹ̀dàkùn kí la fẹ́ ṣe pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀ má ti mọ̀ ọ́ tàfsírù wọ́n sọ fáwọn ṣe èébú ni wọ́n mọ̀ bú yàn láti wàá mọ̀ ẹra pa wọ́n ti bá wọn kẹ́ wá máa fà á kẹ́ sọ́ di gbogbo nǹkan níbẹ̀rẹ̀ a tètè fún lẹ́sìn tó lọ gbà bẹ́ẹ̀ ṣùgbọ́n ní ìṣe ó ti wá dájú dáadáa yìí pé wọ́n fẹ́ máa waste time ara wọ́n fẹ́ máa waste time wa ni kéèyàn má gbọ̀n délẹ́fù yí pé kó lẹ́nìkan ń jẹ ẹran èèyàn tí ò léegun ó sì mọ̀ láti gbà yí ìwọ́tọ̀ ọmọ tí wọ́n máa ń fi ẹran èèyàn tí ò léegun bí ahọ́n tọ́ ọmọ ṣe ó fẹ́ pé àwọn oògùn pọ̀ tí ń bẹ lágbárí rẹ lọ́jọ́ ọmọ yẹn náà pé oògùn ni àlẹ́rú wo tọ́ ọmọ rú kábáhùn ó yẹ kí Nàìjíríà gọọmenti kó invite ẹ kó mú adé ibi ẹ ti rẹ́rìn ibo wọ́n bo yòókù mọ̀ òkú tí wọ́n jẹ ahọ́n rẹ̀ tẹ́ jẹ ètè rẹ̀ tẹ́ jẹ fùrọ̀ rẹ̀ níbo wọ́n bo yòókù mọ̀ tí ìbá ṣe pé Oníkíjìpá kọ̀fẹ́ ránró ẹ gbọ̀ngàn ẹ understand the life ìjọba wá ṣe bí ẹni ó wòye ni pé ọ̀rọ̀ yín dìdìrìn ju káwọn máa dá sí lọ because àwọn bísí pẹ̀lú orílẹ̀-èdè wọ́n ti gbé dìdìrìn ti kọjá everybody ó ti yí ọ́ kálukú pé bọ̀dá ti yá wèrè ẹ fi wèrè lẹ́ẹ̀jọ́ máa dá wèrè rẹ̀ ṣẹ́kù ní ìdíkẹ́ ẹ máa fèsì kàtàmá everybody nítorí tó fi káwa aláwọ̀ ju pé àga ilé ẹ̀kọ́ àṣeyọrí òkú ọ̀run ẹ mọ̀ pé ẹni tó sọ pé ńgbà tí ń kéwú kì í sọmọ alágbàríkà tẹ́ ẹ bá mú ọmọ tó pé ìpáǹlé ni nígbà tí ń kéwú tẹ́ bá fi ṣe mòdí ìrùlé kéwú àpògbà àwọn ọmọ tẹ́ kó lè kéwú àpẹkẹ́ mọ́ ẹ̀bẹ̀ lọ́wọ́
wọ́n mọ̀ dọ̀mọ̀ gáràjì à ń wù àbí tọ́ọ̀gì. Almiskin billah mẹ́sẹ̀jì mi special sí yín ni wípé ọlọ́run ti gbé yín ga bẹ́ẹ̀ bá ga pápé gáràjì lẹ bá wà wọn ò ní sọ pé ẹ̀ ń jẹ ẹran òkú ẹran èèyàn lórí pọ́lọ́run gbé yín ga ní ìdí ẹ̀ tó bá ga tí ẹ̀ bá fẹ́ bù nǹkan ńlá kan tí ó lágbára lẹ̀ gbọ́dọ̀ fi bù ẹnu dìdìrín lè yóò sì gbọ́ ẹnu aláìgbọ̀n ẹ̀mẹ̀gbẹ́ni tí ọlọ́run bá ti dágúnlẹ̀ tí ò rí báyé ṣe fẹ̀ tó mọ́ ọmọ tí ń lọ́nú ayé mọ́ ọ̀rọ̀ tí ó máa sọ yọ́ máa sọ bí ẹni tí ò rí ẹ̀mọ́ tí ọ̀pọ̀lọ́ ń sọ́nù gàngá ó ní àṣìṣẹ́ mọ̀ fún ìgbà ẹ̀rọ nígbà tí ó jáde wọn ò kọjá bí ẹ ń wà wọn ò kọjá bí ẹ ń wà wọn ò tí ogun ọ̀rá wọn kà sọ fún aná ìpín ń ṣẹlẹ̀ wọn à ní jẹ́ fífẹ́ wo ìjúkówó tẹlifíṣàn lọ àmúwò lórí àṣẹ tí wọn ọ̀sọ̀pọlọ mọ́ wọn ò mọ àyè tí ń wà mọ́ ẹ̀yìn kan á ṣe sùúrù látàrí àti Allahu bi amri tọ́lọ́wọ́ òrùsẹ̀ tó bá wù ẹ máa bá ìsìláàmù lọ ìsìláàmù ilẹ̀ Yorùbá kò ní ìdí ohun sọ̀kùsọ̀ gbogbo wáyé tá a bá padà lẹ́yìn ìsìláàmù ọba tó ní ìsìláàmù ó gbèrò fúnra rẹ̀ bá wù á ká pọ́n ìsìláàmù lè ká gbèjà ọ̀rọ̀ kẹta àwọn olóṣèlú wa a ń sọ fún yín lẹ́ẹ̀kan sí ẹ lójú tí ìjọba wa ẹ̀yin ẹgbẹ́ olóṣèlú ẹ lọ lójú tí kẹ́ẹ̀sì bẹ̀rù Ọlọ́run tó bá jódodo ni ẹ máa ṣe ọmọlúàbí lọ́lọ́mọ fún ní àṣeyọrí ìṣe tó bá ti ń hùwà bí Fáráò nàti ìjà Fáráò náà ni ọjẹ́ náà ti ìjà rẹ̀ ẹ sọ òdodo láàrin ara yín ẹ má ṣàbòsí ẹ̀yin lẹ sọ fún akóká máa tẹ̀lé òfin náà lọ sọ yín di president ó lọ sọ yín di senator ó lọ sọ yín di minister ó lọ sọ yín di governor ó lọ sọ yín di councillor ó lọ sọ yín di chairman gbogbo oyè pátápátá òfin ní jẹ́ bẹ́ẹ̀ ṣùgbọ́n bàbá tẹ́ bá bẹ̀rẹ̀ sí máa tọ́nu òfin òun tó ń pè ẹ̀yẹ kan tẹ́jọ pé ẹlòmíì ẹ̀rẹ̀ kórí yín ti dàrú báwọn ẹ ti tọwọ́ bòfin nàìjíríà tó wá rí rádaràda nígbà pé kò sófin látàrí báyé táà ti gbọ́njú ìtò ń ṣẹlẹ̀ ní òṣèlú lónìí kò ṣẹlẹ̀ tẹ́lẹ̀ láyé Ọbásanjọ́ òun àtọ́pọ̀ sísàn ni bí ìkàkọ́ bá ti ẹ̀ṣẹlẹ̀ ń bí ìbò ọ̀pọ̀ sísàn ààrì báyìí àmọ́ ẹgbẹ́ tó ṣepò kìíní àmọ́ ẹgbẹ́ tó ṣepò kejì ààrì tó ṣe kíní o kẹta òun lọ bẹ̀rẹ̀ orí rẹ̀ ní òṣèlú alágbádá rẹ̀ àkọ́kọ́ ti bẹ̀rẹ̀ lẹ́yìn ológun àwọn tó dé lẹ́yìn ẹ̀ náà bó ṣe lọ náà nù ó wá ní kéèyàn ní gómìnà gbogbo gómìnà ń bẹ lọ́dọ̀ yẹn tó ń bẹ̀rù ẹgbẹ́ tí ó ní gómìnà ẹ̀fí ẹlọ́rùn lẹ̀ ẹkú ti wọ́n ìní nígbà nǹkan tí ọba ti bá ti jù mú ẹmọ́jà máa ṣe má ààrẹ wa àwọn tí bá ń ṣe ẹlọ bá wọn sọ̀rọ̀ tọ́lẹ́yìn ni wọ́n gbé mọ́ wọ́n ní torí yín ni ẹ̀yin ò sì ráyè bẹ́ẹ̀ ní Tinubu ọ̀ráyè tí ó ní àmà àfagbò wàhálà káàkiri ẹ̀dá tí wọ́n fa wàhálà ìsíkọ́tò yíò ẹ fi ó ń kálukú láàrin bí wọ́n máa ń pè ní democracy kápé ibi tí àwọn èèyàn náà ti gbádùn dáadáa láwà wọ́n ti lẹ̀yìn ní àìmọye ilé ẹjọ́ tọ́pọ̀ wọ́n gbé ilẹ̀ ilé ẹjọ́ tí ó sùn yín wọ́n ní ẹ tako democracy ẹsẹ̀ Tinubu ní ń ṣe yìí o àwọn asọ́mọgbè tí wọ́n fẹ́ sọ pé bàbá àwà lẹ́yìn yìí ni o ṣùgbọ́n tí Tinubu ọba ti wá ṣàtúnṣe ilé lórí àdébò gàgà lòun ṣe ẹ ṣàtúnṣe ilé lórí ẹ fi àwọn opposition lẹ̀ wọ́n à lè dá yín mú ẹgbẹ́ tó yé gbogbo wa náà ní pé gbogbo gómìnà ti bọ́ sọ́dọ̀ yín ẹ jẹ́ wọ́n lọ dìbò báyọ̀ lè wọlé ó lè dá yín mú Ọlọ́run tó bá yín kó gbogbo gómìnà ńlẹ̀ yóò dùn tí yín lọ́jọ́ ọ̀bùn náà ó yẹ kẹ́ gbàgbọ́ ní Ọlọ́run pé kò ṣẹlẹ̀ rí kí gbogbo gómìnà wa lọ sọ́dọ̀ ẹnìkan àbẹ́rẹ́ ìgbé mú ti sáà ṣẹlẹ̀ Nàìjíríà yìí tó Mr. President àrọ̀ yìí ìtí ẹ̀fìlẹ̀ máa bú Nàìjíríà ti rẹ̀ di wàhálà láyé ó ní pé kò no opposition kódà a tún ti rí àwọn míì tẹ́ sọ pé ẹ̀tún lẹ́lẹ́kẹta ẹ̀bá àdọ́lẹ́kẹta ara àwọn ibi tí Nàìjíríà advance dé yìí yẹn wọ́n gba democracy lọ́wọ́ democracy wọ́n bá tọ́ọ̀nù rẹ̀ sí ibi táwọn gẹ́gẹ́ òwò rí ẹ̀ ní pápá nìkan lẹ́lẹ́kẹta lọ́dọ̀ àwọn èèbò tó ní democracy
wọ́n nígbà èèyàn lẹ́rọ ẹ̀wò lamẹ́ríkà ṣe burú tó tọ́kàǹkà tó ẹnìkan ọ̀lọ́ ẹ̀mẹ́ta rí àti tọ́ba lẹ́ẹ̀kan tọ́ba sì mú lọ́kìkọ́ ọ̀lẹ̀ kejì ẹnìkan wá ń ṣe ẹ̀kan lọ́wọ́ àwọn yìí tún ṣe ètò owó ni wọ́n ṣe lo ẹ̀kẹta ẹgbẹ́ advance global democracy ní Nàìjíríà wọ́n máa tí ó ṣẹlẹ̀ nínú pé tààtì gbọ̀ngbọ̀n ẹnìkan ṣoṣo ẹnìkíláàbù àwọn tó kù kan ẹ̀mí ẹgbẹ́ ó ti máa gbà tàbí wọ́n tẹ̀ tí lọ́gá lábẹ́rú àbí wọ́n fún yín ládé nǹkan ẹ̀mọ́wọ̀ rí àwọn àti wà ń bẹ́ that is advanced democracy of Africa in Nigeria ewu tí ó wá ní iṣẹ́ tó wà lè túbọ̀ àṣírí náà ní kẹtọ́ káwọn ọmọ yìí tẹ́ ń ṣe gbogbo wàhálà yìí tẹ́ tó wá ní pé ẹgbẹ́ tí ò ní gómìnà kankan kò tún gbọ́dọ̀ ẹ̀mí kò tún gbọ́dọ̀ fọkànbalẹ̀ àṣírí ó tú o